ẹ̀yin olólùfẹ́ mi ó ti fẹ́ ṣẹlẹ̀ o ó ti fẹ́ ṣẹlẹ̀ o ó ti fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ọ̀nà tí ò fi ní ṣẹlẹ̀ ló yẹ kí bàbá gbé bàbá yìí o ọ̀nà tí ò fi ní ṣẹlẹ̀ òun ló yẹ kí bàbá gbé bàbá yìí o ẹ̀yin olólùfẹ́ mi ẹ pé iṣẹ́ àwò kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ lórí ọba wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá nọ́mbà 2 òun ni information kan tún tó mi lọ́wọ́ ni mo ní kí sáré wá fún ẹ̀yin olólùfẹ́ mi pápápá kó tó di wípé ó máa tutù yá mo ti agbọ́ information yẹn pé àwọn ọmọ oyè tó kù wọ́n ti fẹ́ gbéná wojú bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 Ọọ̀ni of Ifẹ̀ tí n bá sọ pé àwọn ọmọ oyè tó kù ó yẹ kó ti yé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ mọ̀ wípé ìdílé kankan ló ń joyè àwọn ọmọ oyè lè tó bí ìdílé mẹ́ta wọ́n lè tó bí ìdílé mẹ́rin wọ́n lè tó bí ìdílé márùn-ún ó ti yé yín bẹ́ẹ̀ yẹn yà ìdílé kan ní ìdílé bàbá wa tó joyè ń sìn Ọọ̀ni of Ifẹ̀ tá a mọ̀ sí Ògúnwùsì yà Ògúnwùsì àwọn ní ìdílé tó joyè báyìí àwọn ìdílé tó kù tó jọmọ oyè tó jẹ́ pé tí bàbá wa bá kúrò lórí àpèrè kọ́lọ́hún jẹ́ kán pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ń bẹ̀ kán fọwọ́ páwú kán fèrègì jòbì tán bá pẹ́pẹ́pẹ́ tán bá lọ bí tí àgbà ń rè àwọn ìdílé míì tó tún máa tún bọ́ síbẹ̀ àwọn ló wá dìde báyìí wọ́n ní àwọn ò lè lajú àwọn sílẹ̀ kí tàlùbọ̀ kó kó wọ̀ o wọ́n ní because òkèrè ni ẹlẹ́kún òkèrè lolójú jíjì tí máa ń mú ẹkún sun gẹ́gẹ́ bí òwe ẹ̀yin Yorùbá wọ́n ní bí bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 bó ṣe ń fi orí adé gbolẹ̀ bó ṣe ń forí àpèrè tó fi ń gbolẹ̀ pé kò dùn mọ́ àwọn nínú rárá tọ́ pé ó kàn ń ba orúkọ ìṣẹ̀ǹbáyé Ilé Ifẹ̀ jẹ́ ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bàbá wa tó wà lórí àpèrè ń sìn ọ̀tọ̀ lórúkọ títí wọn orúkọ tá a fi ń pè wọ́n òun lórúkọ oyè tó gbé fún wọn òun lórúkọ throne tó gbé fún wọn tá a mọ̀ sí Ọọ̀ni àwọn gọ́gọ́ kọ́ ni Ọọ̀ni orúkọ gọ́gọ́ ni Ọọ̀ni adé ni Ọọ̀ni ìṣẹ̀ǹbáyé ni Ọọ̀ni so àwọn náà wá gbé orúkọ yẹn rù tán wá ń kọ̀ntrólù ẹ̀ tán wá fi ń darí gbogbo ìlú tán bá dẹ̀ ti lọ síbi tágbà ń rè wọ́n máa gbé orúkọ yẹn sílẹ̀ àwọn ìdílé míì máa gbé so orúkọ yẹn ni àwọn ìdílé tó kù fẹ́ protect báyìí sí pé bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 wọ́n ti ń bo orúkọ yẹn jẹ́ báyìí wọ́n ti ń fojú orúkọ yẹn gbolẹ̀ pé gbogbo information tó ń lọ ní orí social media tó ń lọ ní gbogbo àgbáyé lórí orúkọ yẹn ó ń kan àwọn ní ominú pé àwọn ò dẹ̀ ní lajú sílẹ̀ kí bàbá kó wá bo orúkọ yẹn jẹ́ fún àwọn because tí bàbá bá lọ tán orúkọ yẹn sì máa remain ṣẹ̀dẹ̀ mọ̀ pé torúkọ bá ti bàjẹ́ gbogbo àwọn tó bá ti ń jẹ́ orúkọ yẹn ní àbùkù máa bá so wọ́n wá ń jẹ́ kó yé bàbá yìí pé ẹ̀yin lẹ̀ ń rúlù báyìí o àṣẹ sì wà lọ́wọ́ yín agbára sì wà lọ́wọ́ yín o àmọ́ tí kò bá ti sí àyípadà lórí nǹkan tó wà nílẹ̀ yìí ó dàbẹ̀ ni pé ẹ máa step aside ọ̀rọ̀ yìí ò ń ṣe ṣeré-ṣeré o kò ń ṣe ṣeré-ṣeré àtọ́ pé tí kò bá ti sí àyípadà ẹ máa step aside níbi tí ọ̀rọ̀ yìí gbé dé yìí ẹ̀yin gangan kọ́ náà wọ́n ń bájà o àwọn ìdílé ọmọ Yorùbá tó kù wọ́n ń sọ bẹ́ẹ̀ fún bàbá pé ẹ̀yin gangan kọ́ náà wọ́n ń bájà o bí kò ṣe àwọn olórí yín tó ń borúkọ yín jẹ́ tó ń borúkọ orí adé jẹ́ àwọn gangan ni wọ́n ń kan àwọn ní ominú pé kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn olórí yìí báyìí bàbá wa ní níbi tọ́rọ̀ ìgbédè pé ó ti sú àwọn o pé àwọn gan ti gbìyànjú pé ó ti sú àwọn ok àwọn ọmọ oyè tó kù àwọn ìdílé ọmọ oyè tó kù ok bàbá if that should be the case wọ́n ní tí tó bá yẹ pé ojú kan ló fẹ́ máa dẹ̀ láàmú tí kò ní jẹ́ kó ráyè ṣe kan tó yẹ kó ṣe kó yọ ojú yẹn kúrò àwọn yẹn wá gbà wọ́n nímọ̀ràn pé ok bàbá ẹ ní kí àwọn arábìnrin kí gbogbo wọn tiẹ̀ sì lọ sinmi náà kàn jẹ́ kó gun omi so everything bá dẹ̀ die down wẹ́ èyí tó bá ṣe é pè padà wá sáàfin nu wọn wọ́n máa pè wọ́n padà ìgbà tí bàbá wọn ní máa dáhùn wọn ní nígbà tí gbogbo wọn bá lọ sinmi ta ló fẹ́ wà pẹ̀lú àwọn ẹ̀rí ibi tí inú ti wá bí àwọn ọmọ oyè tó kù nìyẹn pé à ń gbà ẹ́ nímọ̀ràn pé kò jẹ́ káwọn obìnrin tó ń da ààfin rú
tán fẹ́ borí adé jẹ́ mọ́ ẹ lọ́wọ́ kó o jẹ́ kán lọ sinmi ná ìwọ tún ní tán bá lọ sinmi ta ló fẹ́ wà pẹ̀lú ẹ a jẹ́ wípé nǹkan táwọn ọmọbìnrin yìí tó ń dánwò a jẹ́ wípé ìwọ ló fún wọn ní go ahead nìyẹn o support ẹ o kàn ń pretend bẹ́ẹ̀ ni pé òun bá wọn wí òun bá wọn jà ní mí ni pé inú ẹ ń dùn sí so bí orúkọ yìí ṣe ń bàjẹ́ yìí sìn ìdùnnú ti ẹni bí bàbá wọn ní ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ní according to information tó tó wa lọ́wọ́ àwọn ìdílé Ògúnwùsì tó kù náà àwọn náà tún bá bàbá wọn ní bẹ̀bẹ̀ pé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ pé àwọn máa wá wọ̀rọ̀kọ̀ fi ṣe àdá because àwọn ọmọ iye tó kù ó dàbí pé wọ́n ti ń bá àwọn afọbajẹ tó kù ṣe ìpàdé pé if care is not take bàbá máa step down o pé according to rule and regulation Ilé-Ifẹ̀ wọ́n ní tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo ti ṣe bí fídíò kan sẹ́yìn lórí ọ̀rọ̀ yìí náà ni pé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ wọ́n máa ń gì fún wọn ni bóyá wọ́n nìyẹn o bóyá ẹ̀ẹ̀mejì ni o àbẹ́ẹ̀mẹ́ta ni o I don't know ẹni tó lè fẹ́ mi ẹ ò ní rírun gbé sọnù bí òṣèbí ọmọ èmi náà ni mo tún máa tún bẹ̀yìn náà ni ẹ jẹ́ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ jọ ẹ bá mi subscribe so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ wọ́n máa ń gì fún wọn ni bóyá wọ́n ti gì fún wọn ní the state tó yẹ kán gì fún wọn ní the I don't know ibi tọ́rọ̀ ìgbé ń lọ yín sí bàbá máa step down pé o ò lè wà ní US àbí UK tó wà tọkàn déédéé wá fi ẹ́ jẹ ọba o ò mọ rule and regulation ilé but still àwọn tún sì gbà pé kán fi ẹ́ jẹ ọba yẹ́mọ̀ ẹni olùfẹ́ mi ṣé nǹkan kan kọ́ mi lóminú ní àárín yìí ó dàbẹ́ ni pé a ti sọ ìṣẹ̀ṣe nù o ẹ jọ bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ mi ò tó yín rí fi o ó dàbí ẹni wípé ẹni tó yẹ kó wà lórí oyè kọ́ ló wà lórí oyè ẹ dẹ̀ mọ̀ pé a máa ń gbọ́ ńgbà yẹn wípé Ifá ni wọ́n fi ń yan ọmọ ọba pé tán bá lọ ti ṣèrú àbí tán bá ti fi èrú gba ìbùkún eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ẹ jọ èmi ò mọ èrò ọkàn tèmi lèmi fi hàn o ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin náà ẹ bá mi fi èrò ọkàn yín hàn ṣé kò ń ṣe wípé nǹkan kan ti wà láàrin yẹn ẹ jọ bàbá wo ṣe mi ò tẹnu àbùkù bá orí adé o but bá a ṣe máa ń gbọ́ nígbà yẹn pé tí wọ́n bá ti fi ẹni tí kò yẹ kán forí sórí àpèrè tí wọ́n bá ti fi sórí àpèrè eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ ṣé kò ṣe pé ìyẹn ló wá ń ṣẹlẹ̀ báyìí torí pé kí ni wọn ò bínú sí bàbá wa but àwọn ìyàwó tí Ọlọ́run jogún fún bàbá wa àwọn náà fẹ́ da ojú ìjọba bàbá wa bolẹ̀ tí bàbá wo ò dẹ̀ rí nǹkan kan ṣe sí wọ́n tún gba bàbá wa nímọ̀ràn bàbá tún sọ pé tán bá lọ sinmi tán bá lọ jókòó ta ló fẹ́ wà pẹ̀lú àwọn ṣe ti rí pé ọ̀rọ̀ yẹn ó ti ní bá mi even tí obìnrin bá tiẹ̀ sì máa wà pẹ̀lú bàbá ó yẹ kí bàbá tiẹ̀ sì kọ́kọ́ take advice yẹn náà pé ok tó bá yẹ pé nǹkan tó máa solve problem yẹn lélẹ́yìí ó yá gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ ṣèfìdí rẹmi sílé yín náà tó bá dé yá máa máa pè yín at least bàbá wa máa ní ọmọ náà wọ́n dẹ̀ máa ní àwọn servant wọ́n máa ná wọn tó lè ṣe oúnjẹ fún wọn tí àbàtọ́ bí a torí oúnjẹ ni wọ́n náà mọ ọmọọṣẹ́ lóríṣiríṣi jẹ́ pé wọ́n máa take àwọn kí gbogbo ìkíni tẹ̀sí lè fi die down náà bàbá lówó débi pé wọ́n lè gba housemaid wọ́n lè gba cooker wọ́n lè gba cleaner wọ́n lè àǹfẹ̀ kọ̀tẹ́lẹ̀ ṣé àwọn olórí náà ló ń ṣiṣẹ́ náà ààfin náà ni àwọn náà kọ́ náà ṣé báwọn òṣìṣẹ́ náà ló ń ṣiṣẹ́ fún wọn tó bá dẹ̀ pé ó dásìkò tí bàbá fẹ́ ṣe yọ̀ bàbá dẹ̀ lọ bá wọn níbi tó bá wà wọ́n á lọ ṣe yọ̀ ń bẹ̀ kó tẹ̀ fi kọ́kọ́ tún ààfin ṣe náà káàfin fi kọ́kọ́ dúró sórí ipò tó yẹ kó wà náà kí gbogbo rògbòdìyàn tó ń jà lẹ́yìn kó tiẹ̀ kọ́kọ́ lọ náà but bàbá ní tó bá lọ ta ló fẹ́ dúró ti àwọn bí ìgbà tó bá sọ pé tí kò bá ti sóbìnrin pẹ̀lú wọn bàbá ò lè ráyé gbé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà bàbá ṣó dìgbà tẹ́ bá lù sí oyè wọ́n dẹ̀ níbi tọ́rọ̀ ìgbé ń lọ yìí sìn níbi tọ́rọ̀ ìgbé ń lọ yìí sìn àfàìmọ̀ kí bàbá wọn ní kọ́ máa lù sí oyè àfàìmọ̀ kọ́ máa lù sí ipò yìí bàbá èmi ò gbàládùra pé kẹ́ ẹ lù sí ipò yìí o gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe tó tẹ́ máa fi retain lórí ipò yìí bàbá òun ní kẹ́ ẹ ṣe o tó bá jẹ́ pé àmọ̀ràn tó fún yẹn náà ló máa padà wá sí ìmúṣẹ ẹni káwọn obìnrin yìí ṣe lọ fara soko náà kí nǹkan tó ń rùn kókó dẹ̀ ọ̀kan tán lẹ́nu because torúkọ bá ti bàjẹ́ ó ṣòro tún tó orúkọ tó bá ti bàjẹ́ ó ṣòro build bàjẹ́ ẹ̀dẹ̀ mọ̀gbà tó ti ń build orúkọ yìí bọ̀
àwọn tó ń jẹ́ orúkọ yìí bọ̀ láti bẹ̀rẹ̀ àwọn tó ń maintain orúkọ yìí bọ̀ tó ń bá borúkọ yìí jẹ́ ni bàbá ẹ̀yin náà ò ní lè dé sórí ipò yìí báyìí ẹ̀ ní lè dé sórí ipò yìí báyìí bàbá mi ò torí adé rí fi o but wọ́n ní tòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ó yẹ ká bára wa sọ àwọn tó ń maintain orúkọ yẹn bọ̀ tó bá ti borúkọ yẹn jẹ́ orúkọ tẹ̀yìn wa ń lò lé ní ìsìn ẹ̀ ní rí lo nǹkan táwọn ọmọ oyè tó kù tó fẹ́ jà fún nìyẹn sí pé àní gbàkẹ́ borúkọ yìí jẹ́ because tẹ́ ẹ bá lọ tán àwọn kan náà tó ṣì ń bọ̀ àgbé orúkọ yìí ṣé àwọn náà ṣèfẹ́ máa tún nǹkan tẹ́ ẹ ti bàjẹ́ ṣe torí bẹ́ẹ̀ àwọn ò ní lajú ọ̀wọ́n sílẹ̀ kíta ló bọ́ kó wọ̀ and it's true lóòótọ́ ni tó bá yẹ pé ẹ̀yin nìkan lẹ máa jẹ oyè yẹn sìn tẹ́ bá dẹ̀ ti lọ síbi tágbà ń rè oyè yẹn ti parí síbẹ̀ nìyẹn wọ́n lè sọ pé wo bó bá ṣe ń wo ṣe nǹkan ẹ̀ but oyè tán mọ̀ wípé tẹ́ ẹ bá gbé lẹ́tàn àwọn kan ló tún ṣì ń bọ̀ wá gbé tẹ́ ẹ bá dẹ̀ ti bàjẹ́ ìbàjẹ́ yẹn ò ní kó mbẹ́ ẹgbọ́n tán ní bàjẹ́ ẹjọ́ kan kò tán lógún ọdún nǹkan táwọn ọmọ oyè tó kù tó fẹ́ try láti protect nìyẹn sìn ṣó wá dáa kọ́ wá ní at the end of the day wọ́n wá rọ̀ yín lóyè ìtìjú ló máa jẹ́ fún yín and ẹ má jẹ́ kí wá pàrọ̀ kan fún yín bàbá ṣé rí àwọn olórí tẹ́ sọ pé ẹ fẹ́ filẹ̀ yẹn àwọn olórí tẹ́ sọ pé ẹ fẹ́ jẹ́ kán lọ fìdí ẹ kán lọ sinmi náà yẹn tó bá padà rọ̀ yín lóyè bàbá mo promise yín gbogbo àwọn olórí yẹn wọ́n máa fẹsẹ̀ fẹ́ ń kọ̀ọ̀kan torí pé kí ni kò ṣe pé bóyá olówó ni wọn ò rí ń ta kò ṣe pé bóyá wọn fún ara wọn ò lówó ọ̀pọ̀ nínú àwọn olórí ni wọ́n ní owó kò ṣe pé bóyá ìyá owó kankan ló ń jẹ wọ́n but pé ìyàwó ọba ni mí status yẹn òun ni wọ́n wá fi fẹ́ yín ṣé irú Títílayọ̀ ní ẹ fẹ́ sọ pé kókò lówó ni àbírú Tóbi most àwọn ìyàwó yín ṣé Naomi ni ò náwó tiẹ̀ ni most àwọn ìyàwó yín wọ́n ní owó kò ṣe pé bóyá torí owó but torí status yẹn torí orúkọ yẹn pé ìyàwó ọba ni mí ọba bó Ọọ̀ni of Ifẹ̀ ẹ mọ̀ orúkọ yẹn ní weight orúkọ ni wọ́n wá rà lọ́wọ́ yín Ọlọ́run tẹ́ ẹ bá ti kó lórí oyè yẹn sì tẹ́ ẹ ti kó lórí ipò yẹn sì ẹ máa rí pé àwọn ìyàwó tẹ́ ẹ sọ pé ẹ̀fẹ̀ kan ń lọ sí mi yẹn fún ara wọn náà máa fẹ́ ẹsẹ̀ fẹ́ ìmí ilé ìtẹkọ̀ létí kó lọ sí US ìmí ilé ìtẹkọ̀ létí kó lọ sí Germany ó parí nìyẹn ìyí tó bá nífẹ̀ẹ́ yín dénú nìkan òun ló máa dúró wọ́n sì ń bá yín sọ́sìn pé kẹ́ẹ̀jẹ́ kan lọ sinmi ẹni rárá ẹ má jẹ́ kó dásìkò tó bá sọ pé ó dáa fine tó bá sọ pé ò ní gbà tó bá sọ pé ò ní gbọ́ àwa náà ò ní gbà ó yá forí òye lẹ̀ náà nísìn ó sì ń da àtúnṣe sì wà bàbá wa ẹ tètè ṣe àtúnṣe owó tèmi nílé mi ń yá yín lóòótọ́ mo kéré sí yín wọ́n dẹ̀ sọ pé ọgbọ́n ọmọdé ọgbọ́n àgbà òun la fi dá Ilé Ifẹ̀ kò sọgbọ́n tó kéré o mo dẹ̀ mọ̀ pé àwọn olóyè yín àwọn afọmọjẹ yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà wọ́n á ti sin yín nígbẹ́rẹ́ ìpàkọ́ wọ́n á ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún yín wọ́n á ti gbà yín lóríṣiríṣi ìmọ̀ràn ẹ má jẹ́ káwọn obìnrin yìí kó bá yín mo ti ń sọ nínú fídíò tí mò ń ṣe fún yín many times pé àìmọye àwọn obìnrin tí kò yẹ kán bá yín gbà fún 70% àwọn obìnrin tó wà láàfin ìfẹ́ kọ́ ni wọ́n wá fífẹ́ yín o status ni wọ́n wá kò ń ṣe ìfẹ́ náà wá fífẹ́ yín status òun ni wọ́n wá tó bá dá gbáwùsìn ẹyẹ wọn máa fò bàbá ẹjọ owó tèmi nílé mi ń yá yín kó tó di pé ó máa late kó tó di pé àwọn afọbajẹ máa wá conclude nínú máìdán pé kò sí ṣíṣe kò sáì ṣe àfikẹ́ ìforí àpèrè lẹ̀ ṣé yẹn ló máa wá pé yín ìtìjú dẹ̀ ni o ìtìjú ni o bàbá ojú ò ní tì yín o ojú ò ní tì yín o ojú ò ní tì yín o àwọn tó máa fa ìtìjú sínú ilé ayé yín Ọlọ́run á bá wa mú wọn kú ní àkàtà yín bàbá ẹ wá bẹ̀rẹ̀ kọ̀kẹ́ fi ṣàdá o ẹ lo agbára yín o ẹ lo ipò yín o tó bá jẹ́ pé káwọn obìnrin yẹn lọ sinmi lé ló máa yanjú gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ jẹ́ kán lọ sinmi bàbá ìyẹn ò ṣe pé bóyá ẹ̀kọ́ wọn kán lọ sinmi kán jẹ́ káàfin tutù káàfin bá wá tutù wọn wá lè padà wá ẹ ló lè fẹ́ mi yà á ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ bàbá wa Ọ̀jájá nọ́mbà 2 Ọọ̀ni of Ifẹ̀ tí àwọn ọmọ yìí tó kù tí wọ́n gbé bíríkòtò tí wọ́n ní tí bàbá wa tí kò bá wá àtúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní ààfin àwọn máa rọ̀ wọ́n lóyè tó mo ní kí sáré wá fún ẹ̀yin lólùfẹ́ mi ní information yìí tí n bá tó rí ẹni information tó tó máa wúlò fún ẹ̀yin lólùfẹ́ mi ẹ kúkú ti mọ̀ mi ò ní hesitate láti mú wá fún yín ẹ bá mi share fídíò yìí
kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ Ilé Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́lẹ̀ subscribe ẹ jẹ́ ká jọ máa dìgbàdùn tó yìí God bless you ẹ ṣé o ire o.